Adarí tòótọ́ ní ìgbé ayé òṣèlú jẹ́ òṣùwọ̀n kì í ṣe nípa ìfẹ́ ọkàn ṣùgbọ́n ọgbọ́n láti jẹ́ kí ìfẹ́ àgbájọ lékè ìfẹ́ ara ẹni. Eléyìí jẹ́ ìpinnu dókítà Adémọ́lá Òkèowó látàrí ìpinnu rẹ̀ láti ṣe gáfárà kúrò nínú ìdìbò kòmẹsẹ̀-óyọ ti òṣèlú All Progressives Congress fún Àríwá Ìjẹ̀bú ti ilé ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ Ògùn. Àwọn àgbààgbà tó fi mọ́ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ní ẹkùn ìjọba ìbílẹ̀ Àríwá Ìjẹ̀bú ni wọ́n péjọ sí olú-ilé ẹgbẹ́ náà tó wà ní Ìjẹ̀bú-Igbó láti gbọ́ ìpàdé oníròyìn tí dókítà Adémọ́lá Òkèowó pè nípa ìgbésẹ̀ rẹ̀ láti jáwọ́ nínú ìgbìyànjú rẹ̀ láti díje fún ipò ilé aṣòfin ìpínlẹ̀ Ògùn nípa gbígbárùkù ti ẹni tí ẹgbẹ́ fà kalẹ̀ fún ẹkùn Àríwá Ìjẹ̀bú ní ilé aṣòfin ìpínlẹ̀ Ògùn. Dókítà Adémọ́lá Òkèowó mú wá sí ìrántí ìgbìyànjú rẹ̀ láti du ipò. Ó ní eléyìí kò wáyé nípa èrò ọkàn òun nìkan tàbí láti nífẹ̀ẹ́ ara òun nìkan, ṣùgbọ́n òun gbé ìgbésẹ̀ náà láti sin àwọn ènìyàn ẹkùn ìdìbò òun lọ́nà tó tọ́ àti láti rí i pé òun ṣe ìdápadà àwọn àǹfààní tí òun ti jẹ nígbà tí òun wà ní agbègbè náà. Ẹ̀wẹ̀, dókítà Òkèowó ṣàlàyé pé lẹ́yìn ìfikùnlukùn pẹ̀lú àwọn àgbààgbà ẹgbẹ́, àwọn èèyàn jàǹkàn-jàǹkàn ní agbègbè náà tó fi mọ́ àwọn olólùfẹ́ òun nídìí ọ̀rọ̀ òṣèlú àti àwọn tó ti sàràkí nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ni òun wá gbé ìgbésẹ̀ náà ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ ìṣọ̀kan, nínífẹ̀ẹ́ ẹgbẹ́, níní ìkóra-ẹni-níjàánu àti níní àkóyawọ́ ni òun ṣe gbé ìgbésẹ̀ láti jáwọ́ àti láti rí i pé òun gbárùkù ti ẹni tí ẹgbẹ́ fà kalẹ̀ fún ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ògùn ní ẹkùn ìdìbò Àríwá Ìjẹ̀bú, ìyẹn Bọ̀sún Ìpàyẹ́. Ẹni tó bá wà nínú ẹgbẹ́ ó ti mọ̀ pé ẹgbẹ́ yẹn kì í ṣe tiwọn nìkan ṣoṣo, ọ̀pọ̀lọpọ̀ orí ló wà nínú ẹgbẹ́ yẹn, and ní òrèkóòrè ó máa láwọn àkókò kan tí ẹgbẹ́ lè méèkì ìpinnu tó lè má jọmọ́ ìtí wọ́n ń rò. Ẹni tó bá jẹ́ ọmọ ẹgbẹ́ gidi wàá tẹríba fún ẹgbẹ́, tó bá sọ pé kó o ṣe báyìí wàá ṣe bẹ́ẹ̀, nítorí gbogbo ẹ̀ is not just about ẹnìkan ṣoṣo. Yorùbá sọ pé ẹnìkan ò kí ń jẹ́ kílẹ̀ fẹ̀, igi kan ò dágbó ṣe. So ìdí tí mo ṣe gbé ìgbésẹ̀ yìí, even though ìgbésẹ̀ tí ó nípọn ni, kì í ṣe ìgbésẹ̀ tí mo gbé just ní yẹpẹrẹ, ṣùgbọ́n mo gbé not just because of èròǹgbà tèmi nìkan, ṣùgbọ́n èròǹgbà ọ̀pọ̀lọpọ̀ pàápàá jùlọ fún àǹfààní ẹgbẹ́ lápapọ̀. Lẹ́yìn náà ló kéde wípé gbogbo àwọn olólùfẹ́ òun tí òun kó jọ ni òun ti kó kalẹ̀ fún olùdíje náà, ìyẹn Bọ̀sún Ìpàyẹ́. Nígbà tó ń gbóríyìn fún ìgbésẹ̀ yìí, ẹni tó jẹ́ alága ẹgbẹ́ òṣèlú APC ní ẹkùn ìdìbò Àríwá Ìjẹ̀bú, Alhaji Adéṣẹ́gun Adénọ́lá, gbóríyìn tó sì kan sáárá sí dókítà Òkèowó fún akíkanjú rẹ̀ àti ọ̀rọ̀ ìgbọ́ra-ẹni-yé àti bó ṣe jẹ́ olólùfẹ́ ẹgbẹ́ sí i. Lẹ́yìn náà ni wọ́n ṣe àkànṣe àdúrà fún dókítà Adémọ́lá Òkèowó, àwọn ẹbí rẹ̀ àti àwọn olólùfẹ́ rẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú, àti pé kí Ọlọ́run jẹ́ kí gbogbo olùdíje fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress níbi ìdìbò gbogbogbò tó ń bọ̀ lọ́nà wọlé. Ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan gbé lájọ gbé. Láti Ìjẹ̀bú-Igbó, Agboola Elúfowójù ló ń jábọ̀ ìròyìn.